jẹ́mi kí ọ̀kín lọ lọ́jà ẹyẹ ìmọ̀ jẹ́mi kí àǹtí o jẹ́mi kí ọ̀kín lọ lọ́jà ẹyẹ ìmọ̀ jẹ́mi kí àǹtí o torí ìta ni mo tún fi ṣe léyìí o torí Ọlámídé Àbíkẹ́ ọmọ Adébáyọ̀ ni ọmọ ọlọ́jọ́ ìbí mo kí ọmọ wa ọmọ ẹkùn ìkẹrẹ ńkẹtẹ ọmọ níyànà ẹ̀yìn jiyàn àná ọmọ ìyan òòjọ́ ni wọ́n ń jẹ nílé bàbá tó bí ọlọ́mọ èyí ló mú mi yàbàrà tí mo bá ọ délé bàbá rẹ ṣé bí wà lọmọ olóòsùn ta ọrùn kẹrẹ ọ̀rọ̀ lẹ bàbá òsì ọmọ àró onílé Ọ̀ṣun àṣà kú yẹ̀rọ ọmọ onígbẹ́ lílá kọ̀ọ̀kan dín níbẹ̀ ara sí kọ̀ọ̀kan lé níbẹ̀ apá kan jẹ ọmọ alákòókò mẹ́sọ́jọ́ bíbọ nílé rẹ ọmọ alákòókò ìsàwò ọmọ àgbààgbà yòókè yálù ọmọ òrùlé kùkù yẹ́yẹ́ ọní abẹ́rẹ́ pèrèmọ̀ bí eré ọmọ kórùlé kan ṣe yẹ̀gẹ̀rẹ̀kẹ́ méjì akákan balẹ̀ akínní amọ̀lúlé abá rẹ ọmọ olúkẹrẹ ọmọ olú ọmọ afọyín ọmọ olú ọmọ ọlá ọmọ àyó ọmọ àjùmọ̀sùn gbáyìngíyìngí ọmọ ẹ̀títọ́ ṣebí wà níyàlájẹ gbogbo ànádà sájà ní Dubai aláṣẹ African store ní sájà káre yèmí tèmi táyọ̀ o mo fẹ́ ṣàdúrà kan fún ọ tẹ́wọ́ o máa ṣàmì kó o tún gbé tó àdúrà mi aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù ní ìṣàwọ̀ aṣoṣùmọ́ṣù wàá pẹ́ láyé òní pẹ́pẹ́ òṣì òkè lókè lélẹ́dùá gbé ọ sí òní ìrẹ̀lẹ̀ mọ́ láíláí lọ́lá ọlọ́run ọba Àbíkẹ́ o wàá kéré oko délé torí wípé kí ni odídẹrẹ́ kì í kú sóko ìwájẹ ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ṣu àtẹlẹsẹ̀ abẹ̀nà ẹni tó bá ti ní o má bọ̀ láyọ̀ lò ní débánlé lọ́lá ọlọ́run ọba ó dòkè rabata tí ò ṣeé kọlù ẹni bá forí sọ wọn aṣọ wọn láyé wọn lọ rèé jẹ̀ka lọ́rùn ni bó o bá bá mi rí Sunday àyàn bá mi kí i dáadáa òun ló ní máa kọrin ewì yìí kí n máa fi dá ọ lọ́lá àṣeyí ṣàmọ́dún o.